àṣé ìyá wòlíì ti ń yọ̀dí fọ́kọ mi lẹ́yìn agbo tèmi ò sì mọ̀, tèmi sì gbọ́kànlé ìyá wòlíì láì mọ̀ pé ìyá wòlíì ti ń fọ́kọ mi ní dọ́gì, ìyá wòlíì ti ń fọ́kọ mi ní wíbẹ̀rù, débi pé ìyá wòlíì sọ fọ́kọ mi pé káwọn lọ ṣe IVF, ìyá wòlíì fẹ́ bímọ fọ́kọ mi, èmi mo mọ́kọ mi lọ sọ́dọ̀ ìyá wòlíì o. Ó gbẹnu tán. Bí n bá sọ fún yín pé ó gbẹnu tán kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀, ẹ má bi mí léèrè pé mélòó ni tó fi kẹ́nu fọ́fọ́fọ́. Ẹ bá wá sọ pé òwú ò tẹ́rù, ẹ bá ń sọ fún pé wọ́n bá tí ó fi fọ́nà ló mú dání. Bí n bá sọ fún yín pé nǹkan ń bẹ, ẹ má mọ̀ jiyàn. N tó mọ̀ ju nǹkan lọ́mọ̀ ń bẹ. Ìyá wòlíì tèmi rí gẹ́gẹ́ bí ìyá mi. Mo wá sọ fún ìyá wòlíì pé ìyá wòlíì ó yẹ kí ẹ ṣerú eléyìí fún mi. Ìyá wòlíì wá sọ fún mi pé ṣáwọn làwọn bí mi ni, pé ṣé mi àtàwọn tán ni tèmi fi sọ pé kò yẹ káwọn ṣerú eléyìí fún mi. Ìyá wòlíì ti bímọ tó mi o, bọ́mọ wọn ò bá sì tó mi, ó ṣàtìrí gírígbọ̀n bíi tèmi, àmọ́ mo lè jùlọ lọ́jọ́ orí. Àǹtí ṣe o, bí n bá sọ pé náà ń jó lórí omi, ẹ má jiyàn. Eérú rẹ̀ ní kí kí n kó wá ọmọ kékeré ara mi. Èmi àtọkọ mi fẹ́ra wa, mo ju obìnrin tí kì í gbádùn ìbálòpọ̀ láti ilẹ̀ mi ni. Ọkọ mi kọ́ ló jàbálẹ̀ mi, mo ti ní ìbálòpọ̀ bẹ́ẹ̀ kí n torí pé mo ti ní àwọn kéèsì kan tó jẹ́ pé ọkùnrin bíi 3 bá mi lájọṣepọ̀ tí mi ò sì tán àti sọ nǹkan tó ṣẹlẹ̀. Torí tí n bá ní kí n máa sọ yẹn, ilẹ̀ máa ṣú, ilẹ̀ máa mọ́. Bóyá nítorí ẹ̀ ni mo wá sá fọ́kùnrin mi ò tiẹ̀, ọkùnrin tiẹ̀ máa ń rùn sí mi. Lẹ́yìn ìgbà yẹn ni mo pàdé ọkọ mi. Mo ti fẹ́yàn kan o, kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi o. So mi ò wá carnival ni mo lọ. So tí kan fi ṣẹlẹ̀ sí mi, ẹni tó tẹ̀ tàn mí lọ sáàrin wọn, ẹni tí mo ń fẹ́ òun náà ni. Bọ̀ kásá gbàgbé ń pẹ́. Láti ìgbà yẹn ìbálòpọ̀ máa ń dàbí igi lára mi ni. Mi ò sọ fọ́kọ mi nǹkan tó ṣẹlẹ̀ o, àmọ́ mo sọ fún ìyá wòlíì nígbà tí mo pàdé ìyá wòlíì. Kò sọ̀rọ̀ síbi kí n sọ fún ìyá wòlíì. Ọkọ mi da èèyàn lọ́kọ mi. Tó bá sọ pé ọkùnrin lọkùnrin, èèyàn lọ́kọ òun, ó lọ́kọ òun da. Ìwọ tó bá rí mi fún ìgbà àkọ́kọ́, orúkọ mi Olúwaṣeun Àkànjí. Ìtàn yìí ṣètàn mi o. Orí ètò Ògbóni Reality Show ló wáyé. Kì í ṣe ìtàn mi rárá. Àmọ́ èmi a máa sọ bẹ́ẹ̀ ni pé ìtàn mi ni. Kì í ṣe ìtàn mi, kò sì ní jẹ́ ìtàn mi láéláé. Arábìnrin sọ pé ọkọ òun dáa, ó ní èèyàn gidi lọ́kọ òun. Nígbà táwọn pàdé, òun ò rí pé irú ọkùnrin bẹ́ẹ̀ wà mọ́ láyé. Ọmọkùnrin mọ̀ dá o, kò ní lọ́wọ́ púpọ̀ nígbà táwọn fi pàdé, táwọn fi ń fẹ́ra wọn. Àmọ́ nígbà táwọn bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wọn, irun àwọn papọ̀. Kò sí ní tó ń béèrè tọmọkùnrin yóò kì í fóun, kò sí ní tó ń fẹ́ tọmọkùnrin yóò kì í ṣe fóun. Tó bá sọ pé bí ń pa àwọn báyìí ó ti ṣe, kò tiẹ̀ kí n fò, kò fẹ́ rí òun, kò fẹ́ rò mí lójú òun. Ìgbà tó yá, àwọn ṣègbéyàwó, òun lóyún fún ni o, ó dẹ̀ wá ṣe introduction. Ní táwọn ṣe náà ni introduction náà ni, èso ni wọ́n gbọ́ wọn tí gbèsù wá. Níjọ́ introduction yẹn, wọ́n fáwọn lórúkà. Christian lọkọ òun, àmọ́ kì í ṣe ẹni tó máa ń lọ sí church bẹ́ẹ̀. Ìgbà tó yá ni ẹnìkan sọ fún wọn pé church kan wà, ìyá yẹn, church ẹ̀ ó dáa, ó ṣe gbá. Ìgbà yìí òun ti bímọ ọkùnrin. Òun dẹ̀ bẹ̀rẹ̀ sí ní, ó ṣàmú lọ sọ́dọ̀ ìyá yìí, òun dẹ̀ ti máa lọ church ìyá yìí. Church Redeem kan nítòsí ilé àwọn lòun ń lọ. Ọ̀rẹ́ nǹkan tó ń pẹ́ ìyá yìí dẹ̀ dá o, pé kódà ìyá yẹn máa ń gbàdúrà, ní tó dá ń fẹ́ àdúrà, ní tó dá ń fẹ́ àdúrà. Ṣé o mọ̀ pé ọkọ ẹ̀ ibi ṣe nice yìí, kó má change, kó má ṣe gbá. Òun bá ní òkè, bóun náà ṣe tẹ̀lé lọ nìyẹn. Bàtà wọn débẹ̀, wọ́n ní wọ́n ṣe ìsìn àánú. Kì í ṣe ìjọ Celestial o, Kérúbù àti Séráfù ni ìyá yìí. Bó sọ fún mi pé ìmọ̀ ń sọ bó bá ṣe jẹ́. Ìyá yìí àwọn aláṣọ white ni, àmọ́ kì í ṣe Celestial. Bó ṣe yá ìṣeré òun, wọ́n dẹ̀ pray fún òun. Kíni kan, wọ́n wá ní wọ́n ta omi kan, omi ìsìn àánú, kíni kan, table water ni. Wọ́n ní wọ́n ti pray sí. Láyé ìgbà yẹn table water 100 naira ni. Àmọ́ nísìnyí wọ́n ta pure table water kan, wọ́n ta ní 1000 naira. Òun dẹ̀ rà, kódà méjì lòun rà. Òun rà kan fúnra wọn, òun rà kan fọ́kọ òun.
ká sọ pé omi yẹn náà fi wọlé sóhun lára nígbà tó ń tẹ̀lé wọn wá fọkọ̀ òun lómi yẹn ọkọ̀ òun dẹ̀ lò ní workshop ó ní mẹkáníìkì lọ́kọ̀ òun mẹkáníìkì kì í tó pé ó máa ń ṣe mọ́tò kò ṣe àwọn mẹkáníìkì gbẹgbẹgbẹ o mẹkáníìkì tó ń ṣe ní company tó ń ṣe pẹ̀lú àwọn òyìnbó ní company àwọn òyìnbó lọ́kọ̀ òun bóyá ilé sọ pé òyìnbó yẹn pé òun ó ṣe báyìí òyìnbó yẹn fún un lówó òyìnbó yẹn promote òun ó sàkọ mi ṣàṣọ inú mi dùn omi yẹn dá òkè nìkan bí ọkọ mi ṣe gbà mí láàyè kí n máa lọ sí church wọn nìyẹn bí mo ṣe bẹ̀rẹ̀ sí ń lọ nìyẹn tó bá ti close màá rí kúnlẹ̀ màá mú nǹkan lọ fún mọ́mì tí máa ṣe ọbẹ̀ màá bù lọ́jọ́ Sunday màá gbé fún mọ́mì màá ṣe mo ṣàròyìn ọkọ mi fún wọn ọkọ mi dá ọkọ mi ṣe gbá àǹtí ṣeun ọjọ́ kan bọ́kọ mi ṣe pè mí ní ẹlẹ́gbẹ̀ẹ́ wọn mo ní ẹ̀wẹ̀ má dá wọn lóúnjẹ dẹ́ wọn lóúnjẹ àárẹ̀ àwọn kí ló dé mo ní ẹ má dá wọn lóhùn ọkọ mi ti láìkì ìbálòpọ̀ jù kí ló tó wà fọkọ ẹni ìbálòpọ̀ ẹ̀wọ̀n mọ́mì ó máa ń tẹ̀ mí ni ó máa ń dùn mí ni bí mo ṣe kọ́ sọ́wọ́ nìyẹn ó máa ń ta ẹ́ ó máa ń dùn ẹ̀ ọkọ ẹ̀ wọ́n máa ṣe fún ni kéde kan ẹ̀wọ̀n mọ́mì kéde kan débi wípé mo sọ fún mọ́mì pé kọ́ bá mi èmi kọ́ bó ti sọ fún wọn ọ̀rẹ́ mi pé sọ fún mọ́mì ẹ̀gbọ́n ọkọ mi kó wọ́n máa wò ta ọkọ ẹ̀ tó láìkì ìbálòpọ̀ tí wò láìkì ìbálòpọ̀ yóò mọ̀ wò ta mọ́mì bá mi ṣe nǹkan sí kó má máa wò ta wọ́n bá ní àwọn ti gbọ́ kí n mú picture ẹ̀ wá kí n mú orúkọ ẹ̀ wá torúkọ ìyá ẹ̀ wá mo mú orúkọ ìyá ọkọ mi mo mú orúkọ ọkọ mi mo fún wọn lórúkọ tèmi orúkọ ìyá mi mo mú picture ọkọ mi lọ wọ́n ní kí n mú picture èmi àti ẹ̀ wá mo mú picture wa ọ̀tọ̀ ni o mo mú un lọ wọ́n ní òkè kì í má wọrí àwọn aṣẹ́ lórí wọ́n dẹ̀ fi hàn mí wo picture ọkọ ẹ̀ nìyẹn kándù yorùbá ti dúró tán báyìí máa lọ rí mọ́lẹ̀ ni mo ní òkè má wọ́n bá ní pé òkè wọ́n ní pé ọkọ mi pé kí n mú wá káwọn ṣe àtọ ó yẹ pé nǹkan ṣẹlẹ̀ fọkọ mi ọkọ mi wá sọ fún mi wọ́n á sọ fún wọn wípé mọ́mì ọkọ òun nǹkan báyìí bí iṣẹ́ wọn ó dàbí pé àwọn kan fẹ́ máa gbógun tì ló bá ní kí n kó òun ọkọ̀ wá ló ń bọ̀ ṣọmọ ọkọ̀ òun lọ síbẹ̀ yẹn ó dẹ̀ pray fáwọn ọjọ́ náà lọ. ó tán wọn gbà náà bọ̀ ọkọ̀ òun lọ́wọ́ òun kàn délé ọmọ ọjọ́ kan tó yẹ wọn ní káwọn kí mọ́mì pé àwọn oríṣẹ́ wọn o ni wọ́n fóun ọkọ̀ òun pé wọ́n ní àlọ́ mọ́mì ẹ ṣe máa fóònù nọ́mbà ọkọ mi mo fi pè yín yìí o ẹ lè stọ̀ ẹ o ìyá lè mi rí wọn sí ìyá ni mo rí wọn sí. wọ́n bá ní òkè o àti ibẹ̀ lọ ọkọ mi náà jẹ́ tó ń lọ sí chọ́ọ̀chì àti mọ́mì ti pè ọkọ mi mọ́mì sọ fún ọkọ mi pé mọ́mì pè ọkọ mi wọ́n pè ọkọ òun ọkọ mi kọ́ wọ́n pè ọkọ òun pé kó wá nígbà tó ọkọ òun máa débẹ̀ wọ́n bá ní ìyàwó ẹ̀ ni o onífẹ́ ìyàwó ẹ̀ o àmọ́ ṣọ́ra o nítorí ìyàwó ẹ̀ fẹ́ ṣe fún ẹ àwọn làwọn sọ wípé kó má ṣe wọ́n bá fi wo píkṣọ ẹ̀ rè tìyàwó ẹ̀ rè orúkọ ìyá ẹ̀ rè tó mú wá fún orúkọ ìyá tiẹ̀ ni tó ní káwọn òun dè ẹ́ ó ní ọkọ òun sọkún ni kán bọ̀ òun dè ẹ́ ni o kán dè ẹ́ ní pé kó gbogbo tó bá ti rí òun ni mo máa fi sìn ṣẹ̀jẹ̀ rí ilé tí àwọn gbé ọkọ òun yìí òun ló gbalẹ̀ fún yàn bó dáàdì òun abusive gan dáàdì òun wà abusive gan so àwọn ẹgbẹ́ kan wà náà tó support òun tó fi mọ́mí òun kó lọ́dọ̀ dáàdì òun tó dá mọ́mí òun fi ń dá gbé pẹ̀lú àwọn àbúrò òun ọkọ òun ló ń sọ business mọ́mí òun ṣe ọkọ òun ló support wọn tí mọ́mí òun dẹ̀ fi ń ṣe mọ́mí òun dẹ̀ ń tata ọkọ òun ló rẹ̀ ẹ̀rọ fún wọn tó fi ń lọ ta lùgbọ́ tó náà dẹ̀ fi ṣe pé wàhálà yẹn fi kó lọ́rùn àwọn ọkọ̀ òun ló wà níbẹ̀ kó yà sọ fún pé táwọn tó ń bá ti lówó lọ́wọ́ bó ṣe half a plot bó ṣe Ṣàngó ni bó ṣe Ifọ̀ ni bó ṣe Ìyànàlógbò bó ṣe kíní kan ni ká lọ wọ ara kí mọ́mí ẹ̀ náà máa lọ sí sáìtì tọ́pẹ́ máa tó máa wà nílé wọn tí wọ́n tó wọlé ti kú ń bẹ wàhálà bó ṣe yàrá kan làwọn bá wọn kọ́ síbẹ̀ àwọn kan wọ́n mọ̀ pé àwọn làwọn ní nǹkan àwọn tọkọ̀ wọn ti bóun plan bẹ́ẹ̀ láì sí bóun ṣe ìrànkọ́ sí wọn ṣáà dìbò kọ̀ òun délé ńjọ́ náà wọ́n sọ pé babalágbèjà mo n kò sọ̀rọ̀ kan ni tó bá ní àbúrò yẹn dàrú ni mo bá ní ó ní òun òbó ni kó ògbó wọn ní ẹsẹ máa ní pórí òun dàrú kí ni orí dàrú ní ṣojú ọ̀rọ̀ tó yẹn ok sórí tóun ló wá dàrú ó ní ẹ̀rọ o tó òun ò gbọ́ orí lẹ́nu ọkọ òun kó dàrú orí òun káwọn sì lọ sùn yẹn àṣọkọ òun ti jí lóru ó ṣe ọkọ òun bí kọkọ òun fún un lọ́rùn pa ọkọ òun ti jí lóru ó ṣe ọkọ òun bí kọkọ òun fún un lọ́rùn pa ọ̀nà ló yọ òun àwọn kò tí ọ̀tẹ́ máa rí wọn tó máa sùn lóru mọ́júmọ́ tọ́kọ́ máa pàyàwó tí àwọn máa pọkọ àwọn nǹkan tó ń fàrè àwọn tó náà wọn òpè tí wọ́n ń pera wọn yìí ni àwọn tí fáwọn òpè tí wọ́n ń pera wọn yìí ni àwọn ìka àáfà babaláwo oníṣègùn àwọn ìka wọn ní òṣè àwọn gidi tó wà nù wọn o
àwọn wòlíì ìyàwó wòlíì ìyá olóríṣà, àwọn gbọkọgbọkọ, àwọn ìka gbọkọgbọkọ gbayagbaya, àwọn tí wọ́n ń bóbìnrin lóbìnrin sùn, àwọn tí wọ́n bọ́kọ lọ́kọ sùn, àwọn tí wọ́n báyàwó, àwọn ni ẹjẹ́ abẹ́ tí wọ́n sọ ìgbéyàwó di wàhálà àti ìdààmú. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kò sóbìnrin tí ò ní, tó bá ti fẹ́ fẹ́ tó níyàwó ńlé dandan ni kó gbà tó pátápátá lọ́wọ́ ọkọ ìlọ́wọ́ ìyàwó ẹ̀. ìwọ náà ṣe space ibi tí wọn náà máa jókòó sí. tóun bá ti fún ní nǹkan jẹ tó ti drag tó ti fọ àwọn abẹ́, ṣé ìwọlé rí bẹ́ẹ̀ kó sọ pé òun fẹ́ fẹ́. ó ní òun bá ṣàdàkẹ́ àárọ̀ ọjọ́ kejì kò fowólẹ̀ fún òun lọ. Bọ́lágúnjẹ́ ìfowólẹ̀ fún wa ni ó dà pé orí ìyá láyé ẹ̀ ti dàrú. wọ́n ṣe lọ bá mọ́mí nìyẹn. mọ́mí ọkọ mi kò sọ bẹ́ẹ̀ rí sí mi. pẹ̀lẹ́ kí ló ṣe fún, kí ló dé tó bẹ́ẹ̀ kéde kan oyé wọn ọkọ wọn dédé ni ọkọ ṣe kéde kan ni o. pẹ̀lẹ́ ọmọ kan tó ṣẹlẹ̀ gbà tó bá ti dé fi sínú oúnjẹ ẹ̀ fún. mi ti parí iṣẹ́ ẹ̀ ni mi bá ti gbé tó bá ti dé fi sínú oúnjẹ fún. wọ́n lóun bá délé ọbẹ̀ tó àwọn ṣèṣì lé òun bá ti dá sí. òye yẹn bá sọ fún kó o má taste ẹ o kó o má jẹ́ ń bẹ́ o. ó lóun bá lóun ti gbọ́. ó láti ṣeun nígbà tí mo délé mo bá tún dá mo bá dà sínú oúnjẹ fọkọ mo dà sínú ọbẹ̀ yẹn mo ti tó kú ọbẹ̀ tí mo ti dà ọbẹ̀ tó kù mo ti bù tá a fẹ́ jẹ kún ọbẹ̀ mo dà sí. nígbà tó dé mo tẹ̀bà àti mọ́ mi sọ fún mi pé tó bá ti délé o pé ọbẹ̀ tí má sọ fún kí n sọ pé kó sọ fún mi pé kí n taste níbẹ̀ pé mi ní lè taste tó mo ti fòwú sí. wọ́n bá ní kí n taste níbẹ̀ wọ́n tẹ̀sí pé kí n má taste nínú ẹ̀ o. mo bá ní kí n taste nínú ẹ̀ ṣé mo tẹ́bà jẹ gbélé ó ní wọn bí ẹ dá ó ní wà jẹ́nu ọbẹ̀ mo ní mi ò lè jẹ́nu ẹ̀ ṣé mo fẹ́ gbóúnjẹ fún ẹ lẹ́nìí ni ó ṣe máa ní kí n taste ẹ̀ ẹ̀yìn bọ́ ìsọ̀gẹ́ náà ló ṣe yí bí bọ̀bọ́ yẹn ṣe ó wá fóun ní pa yé tó ń pariwo báyìí ó tún fèdè dá dúró ni ó ní náà bẹni tó máa kú. àárọ̀ ọjọ́ kejì lè tí mò ń ti gbọ́ mọ̀ ọ́n ó di chọ́ọ̀chì láàláàláàlá mami ọkọ mi máa tún náà mi ọkọ òun máa tún náà òun. ọmọbìnrin yìí ó ti tutù ó ti pẹ́ tí mo ti ní kó o jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe nǹkan sí. ọmọ kan tó ṣẹlẹ̀ má lọlé kó tó délé ó gbọ́dọ̀ pè yẹ. mọ́mí ìbá àti ọtí pọ́pọ́ mi pé tó bá sí pé ó sẹ́wọ̀n ní kókó nà kó lé lọlé pé ibi kí pé kó bẹ́ dáadáa kó wálé yẹn torí pé nǹkan tó ṣe fún ẹ ó gbọ́dọ̀ tú fún ara rẹ̀. ọkọ bá pè mí má bínú èṣù ni inú bá dùn bá pọ̀ mọ́mí ó ti pè mí ní ìsìn ó ní kí n máa bọ̀ wálé bá lọlé. gbà tó ń délé ọkọ bá bẹ̀ ọ́ má bínú jọ iṣẹ́ èṣù ni inú bá dùn bá fóun lówó kó ń sebẹ̀ kó ń tó dé ọkọ bá lọ. àsọkọ òun àṣẹ chọ́ọ̀chì lọkọ òun lọ àti mọ́mí ti pèsè nǹkan àfúnjẹ fọ́kọ òun bọ́kọ òun ṣe di àṣejẹ yẹn tán. nígbà tó délé wá ní ó délé báwọn òun ní òun ti ṣèbẹ̀ lóyún rárá òun ò jẹ òun ti jẹun kó tó máa òun ti jẹun yó. ó ní lẹ́yìn ọjọ́ méje oyún tó bá sọ fọ́kọ òun pé bàbá lágbèjà ní ẹnu ẹ ṣe wá rùn báyìí ó fọyín ni tó ìbá ayé o ayé mojúbà o ayé tẹ́ ẹ bá dàgbọ́n ẹjọ́ ẹ mọ́ tà mí o ẹ bá dòyìn ẹjọ́ ẹ mọ́ tà mí o bẹ́ẹ̀ bá dòdò ẹ mọ́ mọ̀ gbé ń lọ bẹ́ẹ̀ bá dàfẹ́fẹ́ ẹ mọ́ fìjì jà mí o ẹ mọ́ fìjì jà mí o ẹ mọ́ fìjì jà mí o ẹ̀yin ayé ẹ mọ́ fìjì jà mí o. ó yẹ kó máa program yìí kò yẹ kó máa dá nìkan gbọ́ ó yẹ kó máa share ó yẹ kó subscribe ó yẹ kó share program yìí ó yẹ kó like ó yẹ kó comment kẹ́ ẹ máa wò kẹ́ ẹ máa comment nǹkan burúkú ni tó ní nǹkan tí mo ṣe fún yín ni nǹkan burúkú ni. ó ní bí ọkọ òun bóun ṣe dìgbẹ́ lójú ọkọ òun nìyẹn ó ní àná fẹ́ kú ni àná bá mi àwọn dédé lọ sí church táwọn bá lọ sí church báyìí dáàdì mọ́mí àmà pé ọkọ òun lọ ni wá bẹ́ẹ̀ mọ́mí dáàdì lágbẹ́já wá tó ń bá sọ pé bàbá lágbẹ́já bẹ́ẹ̀ kò fún àwọn olówó táwọn fi kó bẹ́ẹ̀ ẹ fún mi lówó mọ́mí àníyàn ìwọ náà ní sùúrù abọ́kọ̀kú ni ẹni kí ni ó ní ẹ̀wọ̀n máa sọ fún yín bóyá mo máa ṣe bí ni èmi ni mo mọ̀ wọ́n èmi ni mo wá di stranger ọkọ mi wá dára alẹ́ lọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ìjọ náà ló rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló rí bẹ́ẹ̀ èmi ni stranger
débi pé ńgbà mí nínú church lọ́kọ mi á ti máa gbá mi létí nígbà lọ bí a wà ní ó bọ́ síta mo á lọ bá bàbá lágbájá fún wa lówó láàárọ̀ nígbà tẹ́ jáde ọmọ yóò sì ti jẹun láàárọ̀ wọ́n ní pé gbà ó lè fún 500 500 kí ni 500 wá tó wá jẹ ó lè bẹ̀rẹ̀ sí máa nà láti ibẹ̀ lọ àwọn ẹ̀ mo mẹ́rin pé kí ló máa ń ṣe é gan-an ó ní fílọ́rùn balẹ̀ wà ló máa bá káàkiri kí ni problem ẹ̀ náà. ọ̀rẹ́ mi tó wá mọ̀ mi lọ́wọ́ pè mí jọ̀kan ó ní òun rí dáàdì lágbájá ní church mo ní wọ́n ṣègbélé ni ó ní dáàdì yín ṣègbélé mo ní bẹ́ẹ̀ ni ó ń ṣègbélé mo ní òkè bọ́dẹ̀ mi ṣe lọ bá mọ́mí ní church ni ẹ̀ ló mà kọ́rẹ́ mi tó débi báyìí àárín òun àtọkọ ẹ̀ ò bàjẹ́ tó báyìí ìgbà tákọ ẹ̀ wá ń wá sí church àárín òun àtọkọ ẹ̀ wá bàjẹ́ mo discover ẹ̀ ni mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá wọn wá nǹkan ṣe sí ọ̀rẹ́ mi sọ fún mi o ó ti ń bá wọn jàyà bẹ́nu àwa lọ sóòrù pátá lọ sóòrù mo ṣáà ń gbọ́ kí ló ń dún irú ní gídò ní wòlé ta ló ń dún báyìí nígbà tá a máa débẹ̀ mo yọjú lójú nídò mọ́mí ni mo bá pẹ̀lú ọkọ mi lórí nínú yàrá mọ́mí ṣẹ̀ǹkọ́ kọ́lé ilé tó ń kàn náà tá à ń sọ yìí náà páànù náà fi kàn wà tọkọ mi dé tọkọ mi sì ṣe dáadáa gbogbo owó tó rí ṣọ́ọ̀ṣì ẹ̀ ló dán sí gbogbo tó pé o máa mọ́kọ ẹ lọ ṣọ́ọ̀ṣì fẹ́ kàn rí ọkọ ẹ ṣọ́ọ̀ṣì kan tó fẹ́ kọ́ ẹ̀ tó kẹ́jọ wá lọ àwọn ṣọ́ọ̀ṣì yẹn wọn ìyá tẹ́ máa ń lọ ẹ má lọ ṣọ́ọ̀ṣì àwọn ìyá yẹn mọ́ ìyá tẹ́ bá ti rí tí ò bá ti lọ́kọ ẹ má lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ ìyá táwọn ọmọ rẹ̀ ò lọ́kọ ẹ má lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ máa ṣe fídíò yẹn personally lórí TikTok ìyá tí ò bá ti lọ́kọ nílé ẹ má lọ ṣọ́ọ̀ṣì ẹ mọ́ ìyá tí ò bá ti ní táwọn ọmọ rẹ̀ náà ò sí nílé ọkọ ẹ má lọ ṣọ́ọ̀ṣì ẹ mọ́ ó ní bí bóun ṣe rí wọn báyìí wọ́n ní àsọ̀rọ̀ àwọn ti mọ̀ ọ̀rẹ́ wọn ká sára ni gbogbo tẹ́tẹ̀ máa ń gbé wọn lọ ọ̀rẹ́ mi ti mọ̀ ó ti ká sára ni bá wọnú church padà ó lára àwọn ò balẹ̀ òun mọ tó fẹ́ ṣe oníbo ṣe pé ọmọ mọ́mí nìyẹn àkọ́bí wọn bá ní wá òun bá mú lọ bó ṣe ní gbélé mú un lọ ẹ máa bọ̀ ọmọ yẹn ṣe yọjú bẹ́ẹ̀ ọmọ ilé wa lọ kẹlẹ̀kùn mọ́ mọ́mí lórí ó kàn kẹlẹ̀kùn ó kàn sọ pé dáàdì lágbájá dáàdì Moses ẹ máa lọ lé yín mímẹ̀ sọ pé ṣùgbọ́n máa ṣépè fún ẹ máa fi pé mi ṣépè fún ẹ kò sọ ọ̀rọ̀ kókò ní dáàdì Moses máa lọ ilé yín ẹ máa lọ sí ilé yín mọ́mí ojú gbà mí tì fún yín bó ṣe wọnú ṣọ́ọ̀ṣì lọ ni àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì ò mọ nǹkan tó ṣẹlẹ̀ máa fi pé mi ṣépè fún ẹ mo ń ṣiṣẹ́ lọ́wọ́ pẹ̀lú èèyàn ó wá kalẹ̀kùn lébi lórí ó wá ń disturb mi máa fi pé mi ṣépè fún ẹ ó ní dáàdì Moses ẹ máa lọ ìfẹ́ wa lẹ lọ mú ìyàwó yín kẹ máa lọ lé yín èmi ò tó bá àǹtí lọ́pọ̀jọ́ ẹ má sọ̀rọ̀ gbogbo jíkẹ́ wà ní ó ní ẹ má bínú mọ́mí Moses ẹ má bínú òun pé ẹ má bínú bí ìṣòro ṣe dàrú nìyẹn jọ náà ṣàpèlẹ̀ ti sún ààrẹ lọ kọ́kọ́ mi ní mọ́tò tó ń lò mo sọ pé mẹkáníìkì lọ́kọ̀ mi ó ní mọ́tò tó ń lò kò ní gbé mi ní mọ́tò nígbà tó bẹ̀rẹ̀ wòye wọn bó ṣe bá ṣe wọnú mọ́tò lọ nìyẹn bá ṣe ń lọ nìyẹn bá ní dáàdì Moses kí lè bá dé bẹ́ẹ̀ lè bá ní sórí ibi báyìí ni màá pa ẹ́ sí ẹbí ẹ̀ kankan ò ní mọ̀ kankan ní bó ṣe dákẹ́ nìyẹn nígbà tó ṣe bó ń ṣe délé bó ń ṣe pọ̀ rẹ́hùn nìyẹn màá ní ọ̀rẹ́ òun ṣọ́ọ̀ṣì tó mú mi lọ oníbílẹ̀ ṣe mọ ọkọ̀ òun ti jáde gbàtílẹ̀ mọ́ ọ̀rẹ́ mi wá ó lóun ti mọ̀ tẹ́tẹ̀lẹ̀ òun jẹ́ ti bá wọn mi jà tó lè lòun ṣe wá ṣọ́ọ̀ṣì mọ́ tó lè lòun ṣe wá ṣọ́ọ̀ṣì mọ́ ṣó wá sọ fún mi mi lè sọ fún ẹ torí pé mi ni mo dálẹ̀ mi lè gbọdọ̀ mọ bó ṣe máa solve tẹ̀ má wọ̀rí ló bá ní ó bá fún òní kìíní kan kó òun pé a máa fún ọkọ ẹ jẹ ni pé òun béèrè ní ewé tí èèyàn bá ti gbó tí èèyàn bá ti fọkùn fún èèyàn jẹ tí wọ́n bá fún èèyàn ní nǹkan jẹ ó máa dá lójú èèyàn mú ní ẹni tó jẹ nǹkan tó pọ̀ ó wá dàbí ẹni tí ò jẹ rárá ni bí mo ṣe pé mọ́mì mi nìyẹn mọ́mì mi náà ní pé ọkọ ẹ náà ti dé ìbà ilé àárọ̀ yìí ó ti wá pariwo ó sọ pé òun fẹ́ pa ẹ́ gbogbo tí èmi mú ẹ lọ tá ti lọ dì ẹ́ pé ilé ìwòdì yẹn làwọn ti kíní kan bá ṣe lọ sọ́dọ̀ mi ní bàtà débẹ̀ mọ́mì wa lójó pé sọ pé ilé ó kó àwọn picture lọ́wọ́ ó kó kóyà ó ti dé ìbà yìí ó kó gbogbo picture lọ́wọ́ mo ní kó kólẹ̀ orúkọ ìyá ẹ̀ bó ti kọ́ sẹ́yìn ẹ̀ ó ló máa kó family mi tẹ̀lé lórí mo ní kó sí wàhálà ìmọ̀ mi ní gbogbo bẹ́ẹ̀ kó kúrò ń bẹ́ òun ò ní kúrò
ẹ̀jẹ̀ ó pa òun, tó bá pa òun òun àmọ́ pé òun lọ́ọ́ fara òun para òun. Ọ̀rẹ́ mi bá ní pé ọ̀rẹ́ òun bá sọ pé wò ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kó máa wọ̀rí kó ń kalọ̀ ó ní bá wọn ṣe kalọ̀ wọ́n ní òun ò tún lọ sí ẹni ibi ẹ̀tẹ̀lẹ̀ lọ́mọ ó ní rárá má wọ̀rí lọ sí police station yẹn a lọ report in police station. Ìgbà tí report in police station ibẹ̀ ni ìkan ní àwọn ọlọ́pàá yẹn obìnrin ni ló bá ní ṣé ọ̀rọ̀ police station níbi tẹ́ wáyé ìyẹn padà sọ sí náà police station màtá níbi tẹ́ wáyé èèyàn ti lo nǹkan fọ́kọ ẹ̀ ó ti di ọkọ ẹ̀ mọ́lẹ̀ ìwọ náà òwò orí òkè àdúrà kan lọ́kọ́ lọ gbàdúrà ka sáàmù kó gbàdúrà sómi kó gbàdúrà sómi báyìí kó ti gbàdúrà sómi yẹn kó dà lọ́kọ ẹ̀ lórí. Mo ní ó ní òun sọ pé ọkọ òun ò kí fẹ́ rí òun mọ́ tó bá rí òun báyìí ojú ẹ̀ máa ń dàbí kìnìún ni ìwọ náà pé kìnìún ẹ̀yájú dà sí ni. Ó ní àǹtí Ṣeun ẹ bá sọ pé àdúrà òkè gbà rọ́ lọ́pàá ó ní àwẹ̀ ló ń bẹ̀rẹ̀ sí gbà àwẹ̀ torí gbà tó ti dé padà ó lóun pátá àwọn òun fẹ́ rí ẹ mọ́sẹ̀ ó ní bó ń ṣe lọ nìyẹn òun wà lọ́dọ̀ mọ́ mi òun ó ní àwọn bẹ̀rẹ̀ sí gbà àwẹ̀ àtàdúrà kò sóúnjẹ àwẹ̀ àtàdúrà wọn mọ̀ ní tí wọ́n jẹ́ máa parẹ́ òun ní rárá àní ibùjókòó òun sẹ̀ tí ọ̀tá fẹ́ gbà lọ́wọ́ òun kólúwa kó lọ gbà fóun àwẹ̀ àtàdúrà ni tó bá wà lábẹ́ igi òun á gbàdúrà òun á pe olùwò ìyàwó nìyẹn òun á ń porúkọ wọn lágbẹ́já òun morúkọ ìyá wọn àmọ́ òun morúkọ wọn ìyá lágbẹ́já àwẹ̀ àtàdúrà òun lọ sórí Facebook page wọn òun lọ fọ fọ́tò wọn òun kọ́pì ẹ̀ òun fọ fọ́tò wọn òun á bẹ̀rẹ̀ sí gbàdúrà ibikíbi tó dé fọ́tò ọkọ àti fọ́tò aláwọn méjì sẹ́ ẹ̀jẹ̀ ayédè tó lágbára jà sí wọn láàrin ọlọ́kọ̀ òun sì lọ chọ́ọ̀chì yẹn o ọkọ̀ òun ló wá ń lọ ibi iṣẹ́ ẹ̀gan kò lọ déédéé mọ́ nígbà tó yá wọn dá dúró ibi iṣẹ́ ológun tó ń sọ yìí ogun tí ìṣògùn ọdún kan ogun tí kì í ṣògùn ọdún kan àwẹ̀ àtàdúrà tọkùnrin bá dé wà ní òun ò fọkùnrin mi sẹ alọ́kọ̀ òun yẹn lòun máa fẹsẹ̀ òun lòun tú káwọn òun ló máa dé padà ibùjókòó òun ni ó ní ọkùnrin mi àwọn tó sì wọ́n ní wọn fẹ́ ìgbà tó yẹ mú mi ń gbọ́ sọ pé lóde fọkùnrin mi láyé nu láìfẹ́ ọkọ ẹ̀ náà ti move on oníkèéní church lọ́kọ̀ òun máa wà nígbà tó bá fẹ́ wọ ọkọ̀ òun bóun fẹ́ rí báyìí òun á wá kọjá òun á da akọ bojú òun á kọjá ń bẹ̀ òun tó bá kọjá ń bẹ̀ báyìí òun á da aṣọ bojú gbogbo ọ̀rọ̀ báyìí wọ́n tó dé glasses sí òun á kọjá báyìí òun á rọ́kọ̀ òun ní tàǹgbà mi táwọn àǹtí tó wà wọ̀ sọ̀tọ̀ náà yẹn sọ̀tọ̀ yẹn á ti pọ́n kankan ọkọ̀ wọn á máa lọ káàkiri church ọkọ̀ òun ló wà ti di òní ibi òun ló ń bá yé ọmọkùnrin jẹ́ òun jẹ́ pé ọ̀tún ṣe níjọ́ tọkọ̀ òun máa rí òun báyìí ó ní ìwẹ̀ tó máa lọ sí ṣọ́ọ̀ṣì báyìí ọkọ̀ òun níṣẹ́ ọkọ̀ òun ò fẹ́ gbà padà ẹni ìwẹ̀ ọ̀dọ̀ àfà ọ̀dọ̀ pásítọ̀ ọ̀dọ̀ wòlíì ohun kó tó ń sọ máa ń sọ nìyẹn náà wọ́n sọ pé nǹkan tó fọ́kọ̀ ẹ̀jẹ̀ lágbára ní Ọlọ́run máa pọ̀ ọba tó fi igi wá àké jáde igi gbé irin Ọlọ́run máa pọ̀ Ọlọ́run ṣáà sọ wọn á máa sọ fún wọn bẹ́ẹ̀ ó ní nígbà tó pé tọ́mọ òun fẹ́ ṣe bẹ́ẹ̀ di ọdún 4 ọmọ òun pé 2 years tóun fi kúrò ńbẹ̀ ó kọjá 2 years ọmọ fẹ́ ṣe bẹ́ẹ̀ di ọdún 4 òun á pè bàbá lágbájá ọmọ yẹn fẹ́ ṣe birthday bá sọ pé ibo ló wà bá sọ pé òun wà nílé onílé ibo onídọ̀ mọ́mí òun ni ó sọ pé òun bọ̀ dàtọ̀ kò máa dé olójú ẹ̀ yẹ́lò bíi ohun mọ̀ ọkọ̀ tí ò ní yẹ́lò fífa ojú ẹ̀ yẹ́lò dé ni ló ń gbọ́ pàpàpàpàpàpà wọ́n ní àwọn ẹbí ẹ̀ bá wọ́n dá sí o bọ̀ torí pé ọlá pé ọkọ òun ló mú evidence wá pé òun lọ ṣògùn sóhun òun morúkọ ìyá òun káàkiri kò jẹ́ kẹ́ bí ẹ̀ lè sọ kankan sí i torí gbà tó ń padà rojọ́ fún wọn pé òun rojọ́ bóyá ṣẹlẹ̀ pé ìyàwó òlì òun sọ pé òun fẹ́ ṣe nǹkan church wọn ọ̀rẹ́ òun tó mú un lọ́nà tó wá rojọ́ pé ó tún wá ní ó tún lọ bá àwọn family ọkọ òun pé alóhùn lòún mú un lọ sẹ́ẹ̀ àní kò fẹ́ ṣe nǹkan kan sẹ́ẹ̀ àní kò jọ torí pé ọ̀rẹ́ mi yẹn nígbà tí ọkọ ẹ̀ kú òun dúró tì ó jọ òun lọ o bàtà ọkọ ẹ̀ kú òun dúró tì so ó ń blame rẹ̀ tó sọ pé ó ti pọkọ ó fẹ́ pọkọ tiẹ̀ náà táwọn ẹbí ọkọ òun náà yẹ ìyẹ́ ọ̀rẹ́ òun wọ́n ní àwọn òkàwé lè lọ́wọ́ ẹ̀rí bọ́ ọkọ ẹ̀ ló mú wá so àwọn bí ọkọ ò dá sí mọ́ ọ̀nì ìtàgé máa kọ́ fẹ́ ṣe nǹkan fẹ́ di ọmọ òun pa tó máa dá sí ó ní bó ṣe dé kí ló ṣe báyìí ara àwọn òyà kí ló ti wá lò òun ò lo nǹkan kan mọ́tò ẹ̀ ń kọ́ òun ti ta òun bá ní atm wà kí ló bẹ gbó mi lówó lọ òun ò lówó lọ́dọ̀ òun lè fi pe nọ́ọ̀sì fún ẹ o ló bá ní atm ò sí lọ́wọ́ òun ó wà lọ́dọ̀ ìyàwó òle atm lọ́dọ̀ ìyàwó òle ó ní bó ń ṣe àti pe nọ́ọ̀sì ó ní sọ pé tí ó bá kú sí ibà yẹn kọ́ ó ní bó ń ṣe pàbúrò ẹ̀ kan nìyẹn ó lábúrò yẹn àwọn dídò máa ń sọ̀rọ̀ ọkùnrin ni òun náà mọ nǹkan tó ṣe ó ní bàbúrò yẹn ṣe wá nìyẹn bàtàbúrò yẹn dé wá ní ẹ̀ ẹ̀ dílé ìmọ̀ra o ẹ jẹ́ kó máa lọ sí hospital òun bá sọ pé àwọn olówó lọ́tọ̀ máa gbé lọ sí hospital ó ní bó ń ṣe sí àgbo nìyẹn ó bora má gbò
òun sí àgbo òun pé nọ́ọ̀sì fún nọ́ọ̀sì sọ pé iye báyìí ní ẹ wò iye báyìí ló wà lọ́wọ́ òun ẹ ṣáà fún ní treatment iye tó wà lọ́wọ́ òun yìí yòókù àgbo máa ṣe yòókù ní báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó náà ti ṣeun nígbà tá a rọkọ̀ mi yá tán yẹ́yà tó máa bẹ̀rẹ̀ sí máa pe nọ́mbẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí máa pe nọ́mbẹ̀ ọwọ́ mi ní fóònù ẹ̀ wá nígbà tá a rẹ̀ yá tó ń pe nípa bó ṣe sí kí wọ́n tó pe nọ́mbẹ̀ ọ̀rẹ́ mi gbé kí n yọ síìmù ẹ̀ kí má jẹ́ kán lè sọ̀rọ̀ bó ṣe yọ síìmù ẹ̀ nìyẹn mo yọ síìmù ní fóònù òun kọ́ nígbà tí o ti síkì tára ẹ̀ ò ti yá nígbà tó máa dé o mú fóònù dé lóòótọ́ bọ̀ kò sí mo sáà rojọ́ yamayama o ní àbóyún tí wọ́n mú fóònù tó wọ́n ní mú síìmù dé ṣé bó pe mo fi wá ibẹ̀ mo ní wò fóònù nìkan ni mo rí èmi ò rí síìmù wá ní ìyàwó ìlú àti máa pè ń bẹ́yìn mo ní láti bí ọ̀sẹ̀ mẹ́ta tó ti kúrò ń bẹ̀ ìyàwó ìlú ti máa pè ẹ́ so tó ń lọ bẹ̀ padà nígbà tó sọ pé òun máa jáwọ́ tó bá ti lọ bá padà báyìí òun máa jáwọ́ oníjọ́ kọ̀ọ̀kan tó ṣe sọ́hun sáàfù nìyẹn bó ṣe lọ nìyẹn ilé tó ń gbé wọn ti fún níwèé pẹ̀tù ìrówó lé san so church lẹ́rù ẹ̀ wà yàrá kan bẹ̀ ló kẹ́rù sí gbà tó dé ìyàwó ìlú máa bẹ̀rẹ̀ sí jábóló lọ ọmọ yá ti fún ẹ ní ìkọjẹ bẹ́yẹn yá lọ wẹ̀wẹ̀ kíní kan ó pé ara àwọn òyà ni ó dẹ̀ tọ́jú òun ó ṣe kíní kan ó ní bọ́kọ̀ òun ṣe lọ nìyẹn ó ní bá burú ẹ̀ ṣe lọ mọ́ ọlọ́pàá nìyẹn bó ṣe mú lọ church yẹn nìyẹn pé ìyàwó rí ẹ tú àbúrò àwọn sílẹ̀ bìtẹ̀ bá dì mọ́ àwọn òde mọ́bì kankan o òun ni ẹ máa gbé nǹkan yín lọ o ẹ máa mú nǹkan yín lọ o òun òde mọ́bì kankan o àánú lòun ṣe o ẹ má ṣàánú kàánú báwọn ẹbí ọkọ òun ṣe wá mú ọkọ òun kó bẹ́ẹ̀ nìyẹn bó ṣe mú lọ nìyẹn mú lọ ìtàn máa mú padà débẹ̀ bọ́kọ̀ òun ṣe mú ọlọ́pàá nígbà tó mú lọ àwọn ọmọ kan tó lọ ṣe fún bóyá mú ọlọ́pàá nìyẹn ó mú lọ sí church yẹn wọ́n gbé ìyàwó ilé wọ́n gbé gbọ́n tó wà ń bẹ̀ ní wọ́n á pè òun náà kọ́ wọn bá wọn police station gbà tó máa débẹ̀ bẹ́ẹ̀ lọkọ̀ òun ṣe sọ gbogbo tí àwọn olè ṣe pé òun sọ owó IVF bí ẹ̀ẹ̀mẹ́ta ìyàwó lè gbowó IVF lẹ́ẹ̀mẹ́ta lọ́wọ́ ọkọ mi fake hospital tí wọ́n lọ ọkọ olóko òun sọ everything whereas ìyàwó lè mọ ìpé òun bímọ kankan mọ́ ìyàwó lè tó ti over 50 ọmọ òun yàrá 50 fẹ́ bí ẹ̀jẹ̀jẹ̀ abẹ́rẹ́ ọlọ́run àmọ́ at the end of the day we give glory to Almighty God níbẹ̀ lọkọ mi ti bẹ̀ mí àwọn ẹbí ọkọ mi wọ́n dẹ̀ bá mi wípé kí ló ń wá káàkiri ọ̀rẹ́ mi náà ti dé ọ̀rẹ́ mi náà òun ló ń kọ́ sí ẹ̀ òun dẹ̀ ní kó wá church ní òun ní kó wá ṣe oògùn bọ́dún dé bẹ́tẹ̀ tí àwọn wòlíì dé wàá fà mọ́ra omi àánú ìyá wòlíì ó máa ṣiṣẹ́ lóòótọ́ onímọ̀ tó fi ọmọ àánú ẹ̀ máa ṣiṣẹ́ tó bá fún lómi àánú bẹ́ẹ̀ ẹ má bàa tí ì mo ní kó àpò fún bòdà lágbèjà àbí mi fún yín bẹ́ẹ̀ nígbà tí mo lọ sí church tó ṣe ìṣàánú ṣé mi bẹ́ẹ̀ náà rà wọ́n ní ẹ bá wàrà ni mo fi bọ́ lọ́wọ́ gbogbo wọn nìyẹn àti ṣeun ìyàwó lè fẹ́ ba ayé mi jẹ́ àmọ́ Ọlọ́run lágbára ju ìyàwó lè lọ ìyàwó lè san ọba tó lè san ní owó yẹn o ìmọ̀ àtọkọ mi parí ìjà a lọ gbalé mi o a sì wà ń bẹ̀ àìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nìyẹn tí ìyàwó lè tó gbógun odidi ọdún mẹ́ta kò gbé ọdún mẹ́ta tán o ni òun fi já ogun yẹn kọ́lọ́run tó bóun rí ṣá kọ́lọ́run tó bóun rí jà tán so please ẹ wo bí tẹ́ ẹ máa tẹ̀lé láti sí ẹ̀sìn ó wà ní Muslim ó wà ní Christian.